lọ́jọ́ ìbí la fi ń forin yẹ̀ wọ́n sí ọmọ méjì ló sọ́jọ́ ìbí la fi ń forin pọ́n wọn lé June 12 lọ́jọ́ tàbí wọn ọmọ méjì tàbí màmá pókú ewu ìbejì aláwùjọ wọn ṣẹ́kù pọ̀dún láyé àmì ó èmi rẹ̀ má ti lé lọ́dún àmà ti dúpẹ́ sáré kan ìgbé má ti lé lọ́dún lórí èjì lórí oúnjẹ má ṣe púpọ̀ ọdún láyé àmì ó. ọkàn bàbí èjì lọ́wọ́ lè tọ̀ mí wá ayọ̀ ni ọkàn bàbí èjì lọ́wọ́ lè tọ̀ mí wá wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ya ẹ̀ o ẹ̀yìn lọ bẹ́ kì í sì bẹ́ kẹsẹ̀ ó bẹ́ sílé alágìsà sálágìsà dónígbà sọ. Adédàpọ̀ ló ní kí ẹni máa bí bèjì kó yọmọ ẹ̀ láìláìlọ́lá èmi máa bí bèjì mọ́ yọmọ ẹ̀ láìláìlọ́lá Adédàpọ̀ gan yọmọ ẹ̀ láìláìlọ́lá bébà blábẹ́ẹ̀s gan yọmọ ẹ̀ láìláìlọ́lá olórí ọ̀dọ̀ àríyọ yọmọ ẹ̀ láìláìlọ́lá Dámiláre gan yọmọ ẹ̀ láìláìlọ́lá ọ̀rẹ́ni kejì gan yọmọ ẹ̀ láìláìlọ́lá Alhamdulillah Aisha gan yọmọ ẹ̀ láìláìlọ́lá Eba Kamure gan yọmọ ẹ̀ láìláìlọ́lá ọmọ Làbákẹ́ Ọpáyẹmí yọmọ ẹ̀ láìláìlọ́lá Eba Bàbá Ṣògo ayé lọ́gbọ́n yọmọ ẹ̀ láìláìlọ́lá